Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí, a kú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, wọ́n ní olórí tóbi, ó lọ dáràn sí rẹ̀ lọ́rùn. Wọ́n ló lọ sílé ex-boyfriend ẹ̀ bí ex-ọkọ ẹ̀ rẹ̀ ni, ex-husband ẹ̀. Ṣé mọ̀ pé àsìkò kan la sọ pé ó lọ ń bá òun àti bọ̀bọ́ yẹn, wọ́n jọ ń ṣe wọléwọ̀de, wọ́n jọ ń gbéra wọn káàkiri. Ó wá di pé ó dijọ́ kan, ó bá another girl, obìnrin lọ́dọ̀ ọkọ ẹ̀. Wọ́n ní ló bá sọ pé kí ni girl yẹn ń wá nílé ọkọ òun. Pé kí ni girl yẹn ń wá nílé ọkọ òun. Ọkọ ẹ̀ wá sọ pé ọkọ ti bí àbí ó ti fi kábíyèsí lẹ̀. Òun fẹ́ kábíyèsí tó ń fẹ́ òun. Pé láéláé ó yá máa lọ. Òun ò ṣe gbogbo rádaràda yẹn o. Torí ìgbà kan tí ó wá claim, wọ́n ló wá claim àwọn ọmọ ìbejì yẹn pé òun náà nínú àwọn ọmọ ìbejì yẹn. Pé òun náà ṣe ń bẹ̀. Ìgbà yẹn náà ní kábíyèsí tí mọ́lé sínú túbú. Ó dídí 8 days nígbà yẹn. Wọ́n nígbà tó ráyè rápálá jáde kúrò nínú túbú yẹn. Túbú tí kábíyèsí tó ti mọ́. Wọ́n ẹsẹ̀ ò balẹ̀ mọ́. Àti ìgbà yẹn ló ti stop àti wá sí ààfin. Wọ́n ní ṣe ni kábíyèsí wọ́n ní ṣe ni bọ̀bọ́ yẹn wá sọ àti ìgbà yẹn ló ti lé Tóbi pé òun ò gbọdọ̀ rí Tóbi ní ilé òun mọ́. Ó sọ pé ó fẹ́ òun, ó dẹ̀ tún fẹ́ kábíyèsí. Ọkọ mélòó ló fẹ́ láyé ẹ̀? Therefore kó má délé òun mọ́. Ó dẹ̀ bá girl yẹn ń bẹ̀. Lady tó bá ń bẹ̀ ló bá ní Tóbi wá ní kí ló ṣubú tẹ̀ òun pé òun ò tiẹ̀ fẹ́ kí bọ̀bọ́ yẹn ní ìyàwó mi àfọ̀hún. Ìyẹn ni wàá máa ṣe ti ilé kábíyèsí. Wà á ti máa ṣe ti tọ̀dọ̀ òun pé kò jọ́. Bí yẹn ṣe bá jà tó lù ú ní kúlùkùlù ńgbà yẹn. Tẹ́ ẹ bá gbàgbé. So ọ̀rọ̀ yẹn tún jáde sí i ló bá rí girl yẹn ló bá tún padà sọ́dọ̀ woman yẹn, ọ̀dọ̀ ex-husband ẹ̀ tó bá girl yẹn. Wọ́n ló na pírígìdì sí lady yẹn lára. Pé kò gbọdọ̀ fẹ́ ọkọ òun. Ní ọkọ ẹ̀ wá sọ pé bó náà ti ń ṣerú ẹ̀. Wọ́n ló damage kan òun lára girl yẹn. Wọ́n ní wọ́n na ti hospital sí girl yẹn lára. Nígbà tí girl yẹn wá land sí hospital, pé wọ́n wá ní kó wá sanwó treatment nǹkan tí ó ṣe fún lady yẹn. Wọ́n wá gbé lọ sí court. Àwọn tí court wá sọ pé gbogbo damages tó bàjẹ́ bẹ́ẹ̀ ó máa san. Gbogbo hospital bill. Wọ́n lọ hospital bill ó fẹ́ tó 6 million, 5 to 6 million. Tí owó hospital lásán tí Tóbi fẹ́ san. Wọ́n ní ìyẹn ò sí nínú damages. Bó ṣe ba gbogbo nǹkan jẹ́ nínú ilé. Wọ́n ló máa san owó ẹ̀ náà. Láì tí gbọ́ oye tán náà máa san bẹ́ẹ̀. Ẹ tó owó tó hospital nìkan tó yẹ. Àti owó treatment àti owó gbogbo ẹ̀. Pé Tóbi ló máa san. Òun ní 5 to 6 million. According to nǹkan tó sọ. Nǹkan tá a gbọ́ allegedly. Wọ́n ní ló bá rí pé ó ló máa san. Ó máa ṣe gbogbo máa san àti damages àti everything. Wọ́n ní kò dẹ̀ sí 10 kobo nínú àkáǹtì ẹ̀. Pé níbo lòun ti kó. Wọ́n ní bó ṣe wá bẹ̀rẹ̀ sí ní sá káàkiri. Tó ń sá káàkiri tó ń wá owó kiri. Wọ́n ní bó ṣe wá di pé kó wá lọ bá kábíyèsí wá sọ fún, wá kìlọ̀ fún. Pé wọ́n ní ó lọ ṣe jàmbá nílé onílé. Kò dẹ̀ lọ owó hospital pé wọ́n ló máa san. Wọ́n ní bó ṣe lọ ké gbàjarè lọ bá kábíyèsí. Pé kábíyèsí ń wò wọ́n. Pé wọ́n ní wọ́n ti sún òun sí court. Wọ́n ní kó wá sun iye bẹ́ẹ̀. Kábíyèsí nígbà náà nǹkan gbà tó ń ṣe tó ń dùn mọ́ ẹ̀.
Ìgbà tó ń ṣe tó ń dùn mí, ṣé o mọ̀ ń pa ẹ̀? O mọ̀ gbà yẹn. Kókó rẹ̀ kúrò níwájú òun pé ṣíṣì tó yọ, síìtì tó yọ pé òun ò ní fún un. Kó má lè rò pé bóyá bó ṣe lọ dáràn yẹn, ó wá dà sóhun lọ́rùn. Ó ti ṣe pé kò gbọdọ̀ dé ẹnu ọ̀nà pé bí kábíyèsí ṣe lè ẹsẹ̀ ò bá lẹ̀ nìyẹn. Wọ́n ló tán o. Wọ́n ní ṣe ni olórí Tóbi kò mọ bó ṣe ṣe o. Ló wá ń ké kiri o. Ló ń bẹ̀bẹ̀ kiri o pé kán bá òun bẹ kábíyèsí. Ṣé kábíyèsí ló rán ẹ pé kó lọ sí ilé àlè? Àbí kábíyèsí ló ní kó padà sí ilé ex-boyfriend ẹ̀? Kábíyèsí lòun ti fún gbogbo wọn láyè pé kán padà. Because óyè ń dà á sìn o pé kò tíì late jù. Pé kí gbogbo àwọn tó ń fọkọ lẹ̀ with force pé kán padà sí ilé ọkọ wọn torí ọkọ wọn yìí nífẹ̀ẹ́ wọn. Pé dídà tòun, òun ti yán kànkàn. Kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó máa disturb òun. Ẹ lọ fọ́kọ yín. Àwọn ọkọ yín yìí ní kẹ́ padà wá. Ẹ lọ fẹ́. So, wọ́n ní kábíyèsí wá sọ pé tó bá lérò pé òun ní kọ́bọ̀ tó ń fẹ́ fún ẹ, ó tán rẹ̀. So, wọ́n ní olórí Tóbi ó ń ju rẹ̀ gbálẹ̀ pé ayé òun ti bàjẹ́. Ṣé pé níbo lòun ti fẹ́ rí 6 million? Tí àkáǹtì òun ti wọn already. Òun ní kábíyèsí sọ pé òun ò ní kọ́bọ̀ kankan láti fi ràn án lọ́wọ́. Wọ́n ní Tóbi sí rádaràda tí bá Tóbi o. Wọ́n ní tí èèyàn bá ń yọ́lẹ̀ dá, ohun burúkú á máa yọ́ sí. Kì í bá ṣe kékeré. Ní kábíyèsí wá sọ pé tí ó bá mọ̀ wọ́n ara ẹ̀, bójú ó fẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ̀ yẹn o. Mo tiẹ̀ mọ̀ pé èèyàn ò tiẹ̀ ní gbà padà. Èèyàn ò ní gbà padà. Pé tó bá jẹ́ pé ó fẹ́ padà sí ilé ọkọ ẹ̀, páyé ṣí lẹ̀ o. Torí anybody wọn kó má gbẹ́kẹ̀lé òun o. Because ìdídẹyẹ helpful lòun o. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún ẹ nìyẹn. Pé òun ò ráyè pálapàla. Kólúkálukú tọwọ́ ẹ̀ bá ṣọ̀ o. Bóun ṣe wà yìí. Tòun lẹ́rù o. Wọ́n ní kábíyèsí ó kìlọ̀ fún sọ gbogbo ẹ̀. Ẹ̀yin èèyàn báwo ni olórí Tóbi ṣe fẹ́ rí adúrú owó yẹn láti san fún hospital bill lásán nìyẹn o. Kò tíì sí owó iṣẹ́ ńbẹ̀ o. Kò tíì sí owó damages ńbẹ̀ o. Kò tíì sí wọ́n ní gbogbo owó tán kà jọ yẹn pé á fẹ́ wọ 20 million. Can you imagine? Wọ́n ní nǹkan tó ojú ń wà lójú ń rí. Wọ́n ní olórí Tóbi ò mọ nǹkan tó fẹ́ ṣe. Ṣé ló ń sunkún ká tó ń wẹ̀ tó máa yá òun lówó lórí kóòtù. Wọ́n ní next court ó dẹ̀ gbọdọ̀ present. Ẹ̀yin èèyàn mi, ó ga o. Wọ́n ní òun ní ká jẹ ẹran pẹ́ lẹ́nu. Òun fà á fún èèyàn jẹ o. Ṣé ẹ rí nǹkan tí a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì allegedly ni? Ẹ bá wa fi tó kù sí comment section. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa, bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ẹ ṣé o, God bless. Bye.